tó a jẹ́ máa kí gbogbo àwọn pé àkódédé àkókò yìí níbi gbogbo tí a ti ń wo ìkànnì Olómi Ọgbọ́n TV jákèjádò àgbáńlá ayé ìbápẹ̀tẹ̀wọ́ ìbápẹ̀tẹ̀sẹ̀ tó gbọdọ̀ pọ̀ ìbá gbogbo àwọn àgbàlagbà pátápátá àwọn ojú tẹ fi ń wọ̀ wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì lé tí tẹ fi ń gbọ́ wa kò ní di láṣọba mi òkè ẹ má jà dènà pẹ̀lú ẹ má jà bò ó lọlé olóòrò Olúṣọlá ló ń kọ mi ìrìnàkọ̀ ló kọ bàbá mi Olómi Ọgbọ́n lọ́wọ́ èèyàn pè mí ọmọ ara kiri mi màdé méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sinmi ẹ mọ̀ pé ẹni ọlọ́fà báyìí náà lè ti ń gbọ́ pé mo ta ìta tá a tá lónìí yìí ìta tó dáa ni mo pé mo ti sọ fẹ́yìn olólùfẹ́ wa wípé gbogbo gbìyànjú wa láti lè rí wípé a ní ń ṣe adẹ̀ padà wá sí ọ̀dọ̀ Ọ̀gbẹ́ni Ọmọkẹ́hìndé Ṣọlá òun náà ni kò tí ì dọ́gba ṣùgbọ́n àwa dúpẹ́ lónìí yìí àtúpàdé lónìí pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ̀wọ̀n kan fìdílé tàbí kẹ́ fìdílé kan lónìí yìí kẹ́ tún wá gbọ́ pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ń tó ní ṣe pẹ̀lú àwọn àpèrè lọ́balọ́ba lọ́yọ̀ọ́ àti ní ìpínlẹ̀ Ògùn òun náà la fẹ́ sọ lónìí ẹjẹ́ ìjẹ́ ní kọ́kọ́kọ́ kì í náà ẹ máa kan ara àdésà. tó ẹ jẹ́ kí n máa kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ gbogbo ọmọ kóòtù òjìrè pé a kú dédé àsìkò yìí a kú bójú ọjọ́ ṣe rí a kú bí nǹkan ṣe ń lọ bẹ́ẹ̀ bá wà ní ọmọ Yorùbá tí ń dọwọ́ bọ ẹnu sọ̀rọ̀ mo rọ̀ yín ẹ síwọ́pò ń bẹ̀ torí pé sàkátà pàrà báyìí láàbẹ̀ lọ ojú àfọ̀ ọ̀fọ̀ tán ìjà báyìí ní ń dálẹ̀ wọ́n sì ní mọ́kò lódìdí mọ́ gbà láàbọ̀ ìkan lèyìn ó mú bẹ́ẹ̀ tó bá gbà láàbọ̀ wọ́n padà fòdìdí gba àbọ̀ kó lọ rẹ̀ tó bá yẹ ká sọ ẹja bára wa sọ pàápàá lórí tó ní ṣe pẹ̀lú àwọn lọ́balọ́ba torí àwọn láṣojú àwọn àṣà àti ìṣe wa àwọn náà sì ní aṣojú àwọn òrìṣà ilé ìta gbójúlé nílẹ̀ Yorùbá Ọmọkẹ́hìndé Ṣọlá ló kọ mi MC Vanguard ẹ tún kú dédé àsìkò yìí. ẹ ṣeun púpọ̀ Ọmọkẹ́hìndé Ṣọlá eléyìí tẹ́ bá kan wọn ara lé ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí a wá sí ọ́fíìsì yín níbi tá a ti ní ìfọ̀rọ̀wérọ̀ tó ní ṣe pẹ̀lú bí ẹ ṣe pàkíyèsí kábíyèsí bàbá wa ikú bàbá yèyé Ọ̀wádé sí ọ̀pọ̀lọpọ̀ kan inú mi dùn wípé lẹ́yìn ìgbà tá a gbétò yẹn jáde òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n wá ń jáde wá sọ̀rọ̀ nítòótọ́ wípé àìtẹ́yíkálà fọwọ́ bò ẹja sọ báyìí kó lè rí báyìí káyé kó ba lè kún inú médùn ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn náà nǹkan kan ṣẹlẹ̀ nǹkan méjì mo fẹ́ kẹ́ bá yànnà náà lónìí àkọ́kọ́ ọbẹ̀ lélẹ́yìí nǹkan kan ṣẹlẹ̀ láàrí wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọ̀wádé wọn sì ń lé wọ́n sì ní òun ṣe láàfin olórí ló wá jókòó ẹ sì mọ̀ wípé ní Ọ̀yọ́ àwa mọ̀ wípé bí kò bá sí kábíyèsí ńlé àwọn Ọ̀yọ́ Mèsì ni wọ́n máa ṣojú pàápàá lórí tó ní ṣe pẹ̀lú ìfinijoyè kí lẹ kọ́kọ́ bá wa rí sí eléyìí náà àwa rí olórí àwọn wá jókòó sórí àga ikú bàbá yèyé àwọn ni wọ́n wá ń gbé lẹ̀kẹ̀ sọ́nu baálẹ̀ ọ̀hún wọ́n ń jẹ́ fi ewé àkókò sí inú fìlà wọn kí lẹ rí sọ sí eléyìí náà. lákọ̀ọ́kọ́ mo kí gbogbo àwọn tí wọ́n jókòó nídìí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mo gbà ládùúrà fún wa pé àṣà àti ìṣe náà ò ní dì mẹ́rí àmì àṣẹdùn wọn wà lọ́wọ́ mo ti gbọ́ awuyewuye lórí ìṣẹ̀lẹ̀ yẹn àwọn èèyàn kan sọ pé nígbà tí Aláàfin kábíyèsí ọba Adéyẹmí tí wọ́n wà lórí àpèrè kọ́lọ́run tẹ̀lẹ̀ fún wọn wọ́n ní olórí wọn ìyá wa Kàdíjà ìyálékótó wọ́n ní wọ́n fẹ́ nìkan joyè lójú Aláàfin pé wọ́n ṣe bẹ́ẹ̀ eléyìí tèmi sì takò Aláàfin fúnra rẹ̀ ló ń jáwé oyè lé wọn lórí wọ́n bá wá ṣe ìwúyè ààfin ni wọ́n lò ọwọ́ pọ̀ ní àwọn tí wọ́n ń ṣe pátì lọ́yọ̀ọ́ tó yẹ pé ààfin là máa ń lò tàbá fẹ́ ṣe pátì toró gbèrò bẹ́ẹ̀ni a máa ń lò ibi tá a lè lò fún pátì pọ̀ náà ààfin gan pátì mẹ́rin tí wọ́n mọ́ra wọn líle sí ó lè mọ́ lọ láàfin bẹ́ẹ̀ so bóyá yẹn lẹ́lòmíín rò pé kò sí bàbá lé o tí wọ́n fi wá joyè yìí o ọjọ́ tẹ́ ẹ rí tí wọ́n ṣèwúyè kọ́ ni wọ́n joyè wọ́n ti joyè ìwúyè lẹ́rí ṣẹ́wárí ti eléyìí tí wọ́n ṣe fún baálẹ̀ ẹni tí wọ́n fi jẹ baálẹ̀ lọ́kàn wa àtẹni tó fi yàn jẹ baálẹ̀ kò tọ́ bí tí wọ́n lẹ̀ kó kéré mọ́ kódà eléyìí kan lè tàbùkù fún àpèrè kábíyèsí ẹ bí mi pé kí ni ìdí lọ́nà wo sẹ́rí a máa ṣẹlẹ̀ ahọ́n àtẹnu a máa jà olórí àti kábíyèsí ọ̀rọ̀ lè ṣe wọ́n bí ọ̀rọ̀ tágbára lè fẹ́ gùn wọ́n síra wọn títa lè fẹ́ kí baálẹ̀ ò sí ẹ̀bẹ̀ ni wọ́n bá fi ní joyè lèèyàn ń bọ̀wọ̀ fún ta ni títa lè fẹ́ kí baálẹ̀ ni ó ṣe so èyí wọn mi ní ẹlẹ́ẹ̀kejì irú ìjókòó tí wọ́n jókòó ni
àwọn olóyè míì náà padà síbẹ̀ tó yẹ páwọn náà lẹ́tọ̀ọ́ àti fàwọn kan joyè, àwọn náà padà ní kíyàwó àwọn fi yàn joyè. àbí ṣé wọn wá níwò wípé kábíyèsí tẹ̀ neglect àwọn olóyè. ẹ wá máa worú baálẹ̀ ni tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn tó jẹ́ baálẹ̀ akẹgbẹ́ rẹ̀ lè ní ọgbẹ́nu sọ̀rọ̀. ọba kan ló fi ọ́ joyè. ìwọ tó jẹ́ pé olórí ló fi ọ́ jẹ baálẹ̀ kí ni ń ṣe ọ́. èmi ò sọ pé wọ́n tó oyè oúnjẹ o ṣùgbọ́n kábíyèsí lè ṣe àtúnṣe sí i. èmi ò pé wọ́n tún jẹ o kábíyèsí o èmi ò pé kẹ́ ẹ tún oyè oúnjẹ o ṣùgbọ́n ẹ lè ṣe àtúnṣe sí i. àtúnṣe tẹ́ wàá ṣe sí i ó kù sí yín lọ́wọ́ sà torí ẹ̀yin lẹ rí Ọ̀yọ́ ẹ̀yin lẹ sì ní gbogbo àyíká Ọ̀yọ́. tọ́ ẹ jẹ́ ká ara ṣe ló ní ibele ń já bẹ́ẹ̀ inú mi tẹ̀ dùn wípé. baálé ọ̀nà àká ni. ọ̀nà àká ó sá mọ̀ pé aṣá wà ń bẹ̀ àká. àbúṣá mọ̀ pé àdúgbò mi tí mo máa ń sílé lọ ni. baálé ọ̀nà àká. ṣáà ikùn mọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ tẹ́ fà jáde ń bẹ̀ òun lèmi fẹ́ káwọn ará alẹ́ dìmú káwọn ọmọ Ọ̀yọ́ àti kábíyèsí náà dìmú ń bẹ̀ nítorí pé. eegun mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ọ̀rọ̀ ni òun ni mo fẹ́ kí wọ́n dìmú. àkọ́kọ́ tí wàhálà kan bá wáyé láàrin Aláàfin àti olórí títa lẹ fẹ́ kí baálẹ̀ ó ṣe. ẹlẹ́ẹ̀kejì ẹnu wo ni baálẹ̀ fẹ́ máa fi sọ̀rọ̀ láàrin àwọn baálẹ̀ akẹgbẹ́ rẹ̀ eléyìí tó kù. ẹlẹ́ẹ̀kẹta eléyìí ó gbé agbára gun àwọn olóyè tó kù náà láti máa fáwọn ìyàwó wọn nírúfẹ́ agbára bẹ́ẹ̀ ó sì tako ìṣẹ̀sí. tọ́ ẹjẹ́ ara dààmú lé ń bẹ̀ àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí ó bá dé ní àdódédé kí yẹn dúró lápá bẹ̀. yẹ́sà ohun tí mo wá fẹ́ ká fẹ̀ lójú dáadáa bẹ́ẹ̀ ò bá gbàgbé níbi ọdún mélòó kan tí kábíyèsí ọba Adéyẹmí tí wọ́n wàjà nígbà tí wọ́n wàjà lọ́dún 2022. ẹ ṣeun púpọ̀ ó tó bí ọdún mẹ́rin léra wọn kó tó di wípé. kò tọ́dún mẹ́rin. ẹ máa ń ṣèlú wa bẹ́ẹ̀ kò tọ́dún mẹ́rin ṣùgbọ́n ẹgbẹ́ bá tọ́dún mẹ́rin ìwà tọ́dún mẹ́rin. ó ti gbẹnu kúrò lọ́dún mẹ́ta kó tó dé pa gorí ọdún mẹ́ta. ó yá ọdún mẹ́ta ẹ wo gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ já kọ́kọ́ wò látọ̀dọ̀ àwọn afọbajẹ ní ọmọ Ọ̀yọ́mèsì lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí nígbà tá a rí wípé gbogbo ẹ̀ ó ń lọ sọ́tún ó ń lọ sósì kò fẹ́ jọra wọn. sẹ́rí gómìnà wa dá sí o. ẹ máa gbọ́ sẹ́rí kí gómìnà tó dá sí ẹ mọ̀ pé wọ́n ti kéde ẹnìkan táwọn afọbajẹ kéde. bẹ́ẹ̀ ni Kàbírù Lukman Gbádégẹṣin. sẹ́rí bá ṣe kéde rẹ̀ yìí èmi rò pé ká lẹ́nu àwọn afọbajẹ kò ọ̀rọ̀ yìí ò ní bó ṣe rí. ẹnu kò Ọ̀yọ́mèsì pín gbà náà. Ọ̀yọ́mèsì pín ó pín pínpín tó sì pín ìdá wàhálà lẹ̀ wàhálà ni ò sì tí ì tán lẹ̀. kò ì tán o. kì í tán lẹ̀ kódà ó wà nù tó ń jẹ́ kí àwọn àṣìṣe kí ó máa fojú hàn. ẹ má bínú pé mo tún fẹ́ padà ẹ̀yin ara lé àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n wá dúró ní ti Ọ̀wọ̀ Adé báyìí ǹjọ́ Ọ̀wọ̀ Adé ṣé wọ́n fún wọn ní Ọ̀wọ̀ Ọ̀yọ́mèsì. ẹ mọ̀ pé wọ́n ra mọ́tò fáwọn kan lẹ́nu lọ́dọ̀. wọ́n ra bẹ́ẹ̀ ní méjì nù iṣẹ́ àmọ̀ pé Sàámú gbà. sẹ́rí Sàámú àti Akíníkù wọn sẹ́rí bó ṣe wà àwọn ni wọ́n lè pe Aláàfin ṣàkíyèsí pé bá ẹ mọ̀ pé wọ́n sọ́nù fọ́nà kàtà àṣekán yìí pé kí bàbá kọ́kọ́ lọ tó ilé wọn ká tó mọ̀ tó lù ilé Aláàfin l'Ọ̀yọ́mèsì ilé Aláàfin ni Ọ̀yọ́mèsì torí pé aṣọ tá a wọ̀ níta gbà yìí ìkọ̀kọ̀ láti kọ́kọ́ ń wọ̀ ijó tá a jó gbà tẹ́wọ́ kọ̀kọ̀ láti kọ́kọ́ ń jó in tí Aláàfin ọba ṣe tí gbogbo ọmọ Yorùbá ò rí ẹ jẹ́ ká gbàgbé ìtàn gbá ìtàn àwò ilẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ lágbára lórí ẹ̀ pọ̀ àṣìṣe Aláàfin Ọ̀yọ́ kì í sọ̀yọ́ nìkan ló ṣe é lé lórí ọkàn gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ẹ já fi ọ̀rọ̀ ọ̀tẹ̀ tí ń jà lọ́tún tí ń jà lósì ilẹ̀. ọ̀yá ẹ má bínú eléyìí ẹ ti ní ká filẹ̀ àṣìṣe tó wá ṣẹlẹ̀ yìí àṣìṣe ọ̀wọ́n afọbajẹ ni àbí àṣìṣe ìjọba tó dá sọ́rọ̀. ẹ mọ̀ ọ̀kan tó ṣẹlẹ̀ ìjọba ò jẹ̀bi ẹ mọ̀ jà tanra wa sẹ́rí gbogbo àwọn ọba tó jẹ́ ọba kànrin nílẹ̀ Yorùbá bóyá kí n sọ nípa Ọọ̀ni Aláké Aláàfin Àwùjalẹ̀ Onísàbẹ̀ gbogbo wọn yẹn Alákétu gbogbo wọn yẹn àwọn àlàfo yẹn kódà tí ń dórí Olúlàró àlàfo yẹn sálàfo tó gbọdọ̀ falẹ̀ jù àti ọba Kàkárìgbò Rẹ́mọ bẹ́ẹ̀ ni àti Orímọlúsì gbogbo wọn yẹn a gbọ́dọ̀
pè wọ́n lẹ̀ pé káfáyé ẹ̀ lẹ̀ kódà ọba Àkúrẹ́ Dèjì tálàfo rẹ̀ bá sílẹ̀ tó bá pẹ́ jù yóò ṣe àkóbá fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ ni Ọ̀wọ̀ àti Ìjẹ̀ṣà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni ó ṣe àkóbá fún wọn. Kò sí because àwọn ni wọ́n dàbí ìjọba lápá ọ̀dọ̀ wọn. Gómìnà ò lè ṣàkóso Ìjẹ̀bú, ọba ní ọba sọ̀rọ̀ kó báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀. Aláké ilẹ̀ Ẹ̀gbá, gómìnà ò lè ṣàkóso Ẹ̀gbá, Aláké ni ó ṣe pé ọyá kábíyèsí ẹ bá wa báwọn èèyàn yẹn kó ju bẹ́ẹ̀ lọ, torí tí ìjọba bá gbé ìgbésẹ̀ kan tí ò lọ́wọ́ àwọn ọba nú, aráàlú ò rí bí ìgbésẹ̀ tó nira. Wọ́n sì rí pé wọ́n mọ̀ fẹ́ já wọn pa ni, ṣùgbọ́n tó bá jẹ́ pọ́ba ló bá wọn sọ̀rọ̀ èèyàn wọn lọ́ba. Wọ́n gbọ́ràn sílẹ̀. Tálàfo yẹn bá ti wá sílẹ̀ yóò mọ̀ sí àkóbá fún ìṣèjọba ìlú. Kò wá sí tíjọba ọ̀fẹ́ ṣe ju pé ìjọba fún yín ní àǹfààní oṣù mẹ́ta àkọ́kọ́, oṣù mẹ́ta ìkejì, oṣù mẹ́ta àkọ́kọ́ kẹ́ fi fimú fínlẹ̀, oṣù mẹ́ta ìkejì kẹ́ fi ṣe àyẹ̀wò fáwọn ọmọ oyè, oṣù mẹ́ta ìkẹta kẹ́ fi fàkàn lẹ̀ kẹ́ bá àwọn ọmọ oyè sọ̀rọ̀, ẹ ti ṣàyẹ̀wò wọn, ẹ wá bá wọn sọ̀rọ̀. Ó pẹ́jù nìyẹn o, ó ti ń pẹ́jù kan oṣù mẹ́ta ìkẹta yẹn ti ń pọ́ṣù mẹ́sàn-án. Lẹ́yìn tó bá ti wá pé ọdún kan, èyí tó pẹ́jù nìyẹn, ẹ gbọ́dọ̀ mọ ọmọ oyè jáde. Ẹ gbọ́dọ̀ mọ ọmọ oyè jáde. Bí ṣe ń lọ yìí láwọn apá ibì kan náà tí wọ́n nílò ọba. A máa débẹ̀. Ṣé ká wá dá Ṣèyí Mákindé lẹ́bi? Ẹ má dá Ṣèyí lẹ́bi, ẹni Ṣèyí rí ni Ṣèyí lò. Ẹni Ṣèyí rí ni Ṣèyí lò. Ọ̀dà ṣé Ọ̀wọ̀ Adé ìsọmọ ọba ni? Ọmọ ọba ni. Kí lálẹ́ bí tẹ́ fẹ́ dà? Ẹni wọ́n fà á lẹ̀, kí ló dé táwọn yóò gbárùkù tì? Ìyẹn wípé ká kúkú sọ pé àṣìṣe gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ yìí látòrí àwọn afọbajẹ. Àwọn afọbajẹ ni. Ó yẹ ẹ jẹ́ wá ká wá lọ síbi tẹ́ ẹ̀ ń lọ gangan. Ẹ máa bọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ibẹ̀ náà la wà yìí. Ẹ ṣeun. Ní ọdún tó kọjá ó ní kábíyèsí ọba Síkírù Adétọ̀nà. Ní oṣù keje. Ọjọ́ 11. Tí wọ́n jáde láyé. Kódà àwọn oníṣẹ̀ṣe máa sọ pé ká má sọ pé wọ́n wàjà. Ká sọ pé wọ́n kú ni. Wọ́n tún ní ká mọ̀ ní wọ́n wàjà. Nítorí pé wọ́n ní bí kábíyèsí ṣe gbà pé kí wọ́n ṣe. Ọ̀nà tí kábíyèsí gbà lọ, ọ̀nà wọn kú ni kì í sọ̀nà wọn wàjà. Wọ́n wàjà. Ìṣẹ̀ṣe ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ wá wò ó láti inú oṣù keje yẹn títí dásìkò yìí. Gbogbo awuyewuye ti ń lọ sọ́tún àti sósì ní ìpínlẹ̀ Ògùn. Ohun tó wá ń jẹyọ jáde ní ìsìn ni wípé ikú tó pẹ̀lẹ́dìyẹ ṣáfà ìmọ̀ tí ò ní peléwúrẹ́ àwọn afọbajẹ. Ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ìdílé tó bá kàn. Ẹnu wọn ò kọ́kọ́ kò, nígbà tẹnu wọn kò tí wọ́n ní kí wọ́n lọ mọ́mọ oyè wá, orúkọ tí wọ́n fà jáde ó lé ní 100. Wọ́n wá kúnlé àwọn afọbajẹ ọdínkù sí bóyá bí ẹ̀ṣẹ́. Nígbà kan ìjọba ìpínlẹ̀ Ògùn ti kọ́kọ́ dá wọn lọ́wọ́ kọ́ pé kí wọ́n ní sùúrù náà. Nígbà tó yá ó fún wọn ní gbèǹdéke ọjọ́ 14. Ní ìsinyìí wọ́n ti ní kó máa mú ọmọ yìí wá. Ó dàbẹ́ ní pé pọ̀pọ̀ ṣìnṣìn tó ń lọ ní ìpínlẹ̀ Ògùn fún 50 years ní ò jẹ́ kí wọ́n tún sì gbárùkù tì mọ́. Pọ̀pọ̀ ṣìnṣìn ti wá lọ tó nìsín. Ṣé irú nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ tí àwọn afọbajẹ tí wọ́n kọ tẹ ìwé pé tọkàn ń ṣe tó dẹ̀ ń pẹ́ lórí ẹ̀, ṣé kò ní wá padà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n bá fa ọba lẹ̀ fún wọn? Sẹ́rí ẹ má jẹ́ ká tan ara wa, ìjọba ò lè jẹ̀bi ìgbésẹ̀ kankan tí wọ́n bá gbé. Bẹ́ẹ̀ni. Ìjọba ò lè jẹ̀bi ìgbésẹ̀ tó bá gbé. Bẹ́ẹ̀ni, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Gbogbo ìgbésẹ̀ tíjọba bá dé ló tẹ́jọba lọ́rùn. Aráàlú ni ọmọ kan. Aráàlú tí ọba wa fẹ́ kùn, àwọn nìkan yìí ti gbé ìgbésẹ̀ kíjọba tó gba iṣẹ́ wọn ṣe. Ìjọba máa ń gba ojúṣe àwọn lọ́balọ́ba ṣe táwọn lọ́balọ́ba bá kùnà. Ìjọba máa ń gbójúṣe àwọn afọbajẹ jẹ. Wọ́n máa ń gbójúṣe wọn ṣe tí wọ́n bá kùnà láti ṣe ojúṣe wọn. Pẹ̀lú bí ṣe ń lọ níjẹ̀bú yìí, láì tí ìmọ̀ kókó tá a fẹ́ mú. Ẹ má jẹ́ ìtàn yìí, ṣé wọ́n pé ìṣòro tó kọ́kọ́ wáyé ó ti pẹ́ ńlẹ̀. Ìjọ tí wọ́n ti sọ pé ó kọrin àgbáyé ni Alhaji King Dr. Wasiu Ayinde Massa tán ti lè sọ pé àwọn gangan lólórí ọmọ ọba. Ìjọ yẹn ni ìlànà fọbajẹ Ìjẹ̀bú ló ti kọ́kọ́ ní ìṣòro. Sẹ́rí ẹni tó bá fi joyè olórí ọmọ ọba ó túmọ̀ sí pé inú ilé ọba ló ti wá. Kò sì sí àní ó lẹ́tọ̀ọ́ àti bọ́ sórí àpèrè.
ó lẹ́tọ̀ọ́ láti bọ́ sórí àpèrè ẹbẹ́ ni ọba àdúgbò náà fẹ́ bọ́ síbẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti bọ́ sórí àpèrè ìgbà tó wá di pé Àwùjalẹ̀ kú táwọn ìdílé àfọbàjẹ tí wọ́n wá yarí wípé tọ̀ Alhaji Wasiu Ayinde o kì í sọmọ ìdílé àwọn o ó lọ mú ìdílé rẹ̀ wá o níbo náà wà nígbà tí wọ́n fẹ́ fi Wasiu Ayinde jẹ olórí ọmọ ọba. mo fẹ́ béèrè tó báyìí mo náà àǹfààní láti béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ olórí ẹbí wọn nítorí pé wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò olórí ẹbí wọn ní TVC nígbà tí olórí ẹbí fún wọn ní fọ́ọ̀mù tí wọ́n ń béèrè pé kó lọ sáìn ẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn pé ẹni tó sáìn ní ẹ̀dá kí ló dé tí wọ́n béèrè lọ́wọ́ kábíyèsí náà gbà kí lẹ lérò wí pé ó ń ṣẹlẹ̀ sóṣèlú ti fọ́ gbogbo lọ́balọ́ba tán. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ wọ́n ní bínú ẹ̀ bá ń dùn kí ọmọ pàṣẹ bínú bá ń bí ọ kó tó mọ́ pàṣẹ. ṣe rí mi ò lè dá bàbá wa Àwùjalẹ̀ lẹ́bi àwọn kan ní ó mú recommendation wá wípé kábíyèsí ẹjẹ́ á lo Wasiu Ayinde gẹ́gẹ́ bí olórí ọmọ ọba. ṣe rí wọ́n lè mọ́ rí ìgbésẹ̀ yẹn bí epo lè nígbà náà òun ló mú nǹkan falẹ̀ báyìí sẹ́wọ̀n pé bá ṣe ń tò lọ yìí pẹ̀lú gbogbo àwọn ìdílé kí ló kọ ẹ̀ Fìṣẹ́gùn wà pé wọ́n ní kìnnì kan Wasiu Ayinde ti ń kílèmù Fìdípọ̀tẹ́ tipẹ́ o ọmọ Fìdípọ̀tẹ́ ẹ̀ níjẹ̀bú Òde ọwọ́ àdìsìn ẹni kì í sára wọn gbogbo ìgbà tí ń fowókọ yẹn ti ń gbé yìí fún látara ṣẹ́ rẹ̀ gbogbo wọn ń kílèmù ẹ̀ mọ̀ pé to whom much is given much is expected ó ti wá dójú ẹ̀ ní ìsìn Àyìndé ti fẹ́ mọ̀ gba tó fún wọn padà wọn fẹ́ fún. ṣe wá nílò pé Wasiu Ayinde ní ń dáwọ́. òun kọ́ o ṣùgbọ́n tí wọ́n bá ní wọ́n tò tán òun gẹ́ tó lè dàrú. ṣé bó pe ìjọba ìpínlẹ̀ Ògùn lẹ́jọ́ ń gbà wọ́n dá lọ́wọ́ kọ́ pé wọ́n lẹ́tọ́ àti dáhùn lọ́wọ́ kọ́ ẹni tó lòun ò ṣẹjọ́ mọ́ ṣé kò tún lè sọ pé òun fẹ́ ṣẹjọ́. ẹ ti gbọ́ kì í ṣe pé òfin ló ní kó mọ̀ ṣẹjọ́ mọ́ o. bẹ́ẹ̀ni òun fúnra ẹ̀ ló sọ fófin pé sì ní sùúrù ní èsì fẹ́ inú mi. so tó bá sì dọ̀la tàbá òkú ti set ó lè dìde kó sọ pé ẹ wo ẹ̀yin Fìṣẹ́gùn wà ijó ní ìtẹ́ sọ̀rọ̀ mo bí sí mo ṣe nǹkan kan ni mo tún ti ráyè tí báyìí mo fẹ́ ṣe ẹjọ́ àníṣe mo fẹ́ jọba ẹ̀. ẹbí táwa ni. ẹbí àwọn afọbajẹ ni ẹ̀sùn wà lọ́tún lósì o pé àwọn kan ti fẹ́ máa gba kó bẹ́ lábẹ́nú. lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ náà. bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ àjọba ẹ̀. wọ́n sanction àwọn kan wọ́n fi àlè sórí àwọn kan pé wọ́n ti ẹ̀ gbọ́dọ̀ yọjú gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ dupò ọmọ ọba tó fẹ́ dupò ọba. ìkànnì wọn ti bínú lọ lé èbò bẹ́ẹ̀ ni ìkànnì wọn dúró ó sì ń wòran bẹ́ẹ̀ kò lè lọ sáwọn kódà wọ́n fòfin dé pé kò gbọ́dọ̀ lọ àwọn ibi tó ní ṣe pẹ̀lú lọ́mọọba mọ́. so ó lọ bẹ́ẹ̀ irú yẹn náà lè padà dìde pé wọ́n lẹ́jọ́ lọ́la. nígbà ọba òròpó ti tò tán. wọ́n tún wá wọ̀. so kọ́kọ́ sí ó ń wọ̀ kí wọ́n kó pé tí ó bá yìí pé ọdún kan tí wọ́n ọ̀rọ̀ bá fà á lẹ̀ ìjọba lè ṣe tó wù. ó ti ń lọ ọdún kan báyìí o. ìjọba lè ṣe tó wù o ìjọba bá sì ṣe tó wù ọlọ́mọdé àrí repeat of Ọ̀yọ́. bẹ́ẹ̀ni ebi ọsọ pọ yóò dáa o torí pé ọba Akeem Ọwọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù kínní wọ́n ti mo rí àwọn àpẹẹrẹ kan mo wá tún fẹ́ bẹ̀ wọ́n ẹni tó jẹ́ agbéròyìn jáde wọn mídíà èdè wọn kan bá sọ̀rọ̀ tó bá jẹ mọ́ kírú wa yìí kájọ mọ́ rìlẹ́tì pẹ̀lú ẹ̀ kémi rẹ̀ ọjọ́ rìlẹ́tì mi sọ pé mi ò bá láàfin ṣe o ṣùgbọ́n ṣe mọ̀ pé kábíyèsí ọ̀dọ́ ni wọ́n àwa náà ọ̀dọ́ ni wá mo sì mọ̀ pé àwọn ọ̀dọ́ ẹgbẹ́ mi pọ̀ lọ́yọ̀ọ́ kódà nínú ìlú táwọn ọ̀dọ́ wọn máa ń gbà wájú ṣe nǹkan Ọ̀yọ́ jẹ́ nọ́mbà 1 o wọn ì gbá wa sẹ́yìn wọn ì jẹ́ ká dákẹ́ àwọn àbáwá wọn fún wa lọ́rọ̀ sọ wọn fún wa lọ́rọ̀ sọ sábà bíi pé ká lè mọ àwọn nǹkan tó yẹ ká mọ̀ nínú ìlú táwọn àgbàlagbà wọn ì sábà sọ pé ká sọ̀tọ̀ Ọ̀yọ́ jẹ́ kan ṣùgbọ́n tá a bá ṣe débì kan wọ́n máa ń pè wá jókòó wọ́n máa ń bá wa sọ̀rọ̀ ni ó ní mo ṣe sọ nínú fọ́nrán tá a ṣe kàn yín pé àwọn tí bá ń sọ̀tàn bú fún ọba Ọwọ́adé ni kí wọ́n yé sọ̀tàn bú wọn kí ọba Ọwọ́adé fúnra wọn náà káwọn náà mọ ẹni tí wọ́n lè mú ìtàn rẹ̀ lò kí sí gbogbo òpìtàn ló pìtàn rí. bẹ́ẹ̀ni ẹ wí bẹ́ẹ̀. kí sí gbogbo òpìtàn ló pìtàn rí wọn ọ̀pọ̀pọ̀ ni ó ti bú mi ṣe tó wọ́n ipa gbọ́ sùn tí ó gbọ́ kankan ntẹ́mi ń sọ yìí lèmi ń sọ torí pé tá a bá lọ lọ́la
wọ́n sọ pé ńgbà alágbájá ń bẹ láyé ó ṣe báyìí kí náà fẹ́ sọ ńgbà tí ó gbé wa. ọ̀dà ẹ ṣeun púpọ̀ ẹ ǹjẹ́ ẹ̀ lérò pé tó bá yẹ pé àwọn afọbajẹ ni wọ́n yan Ọ̀wọ́ Adé síbẹ̀ ó ṣeé ṣe kí gbogbo àwọn nǹkan yìí má ṣẹlẹ̀. àwọn afọbajẹ ṣe mọ̀ pé ẹnu wọn kà tó gbọ́ tí mo tó sọ yìí ṣe mọ̀ pé ẹni tí ò fi ní joyè ìwọ̀nba ló lè pè ní sákèésì lórí rẹ̀. sẹ́rí kí àwọn gómìnà kí wọ́n máa fìyàn jẹ ọba àbùkù náà ni máa jẹ́ fáwọn olóyè àbùkù ni àpọ́nlé tó yẹ kó wà fún wọn ò ní sí mọ́ kò ní sírò àpọ́nlé ni yóò sì wá kó bá ìkópa nínú tó ní ṣe pẹ̀lú ìlànà ṣẹ̀ṣe tọ́ba ni ọmọ ṣe. ó ti kóbá nítorí pé àkófìrí bàbá wa Báṣọ̀run tìlú Ọ̀yọ́. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pọ̀. bóyá padà wá lórí ti Báṣọ̀run. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kí n sì láṣẹ àti sọ. èmi rò pé bóyá káṣọ àbí káṣọ padà wá. gbogbo ọ̀rọ̀ ló ṣe é sọ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa sọ. gbogbo ọ̀rọ̀ yóò padà sí sọ o torí pé àkókò wà fún tí ń ṣẹlẹ̀ yìí ẹ lọ́ọ́ kọ́ lẹ̀. ẹ ti ń sọ̀rọ̀ lówe báyìí. rárá ẹ mọ̀ pé ifá la kọ́ ni lọ́rọ̀ bí iye kan ẹni. bẹ́ẹ̀ni. ẹni tó bá sì kọ́ lọ́rọ̀ ní mọ̀rọ̀ ẹni fá bá kọ́ lọ́rọ̀ ní mọ̀rọ̀ ẹni ètò ọ̀rọ̀ yẹn ó lákòókò nígbà tó bá fi tó ìdá yìí ọdún tí ń bọ̀ àbí nígbà tó bá fi tó bí oṣù keje ọdún 2027 ojútùú ọ̀rọ̀ yìí ó hàn pátápátá. lówó là ń lùlò gidi gbọ́lọ́gbọ́n ní ìjọ ọmọràn ní mọ́ ẹgbẹ́ yẹn máa jẹ́ tẹ̀yìn àgbààgbà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀ ń wò wá lórí ìkànnì yìí torí inú kò tí ì yé mi ibi tí ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá tí wọ́n la igi mọ́. àwọn tó mọ̀ mí lọ́yọ̀ọ́ tó mọ̀ mí lẹ́gbà tó mọ̀ mí ń Jẹ̀bú tí wọ́n mọ irú èèyàn tí mo jẹ́ ọ̀rọ̀ yẹn wọ́n wulẹ̀ ní ronú lé lórí táìmù yẹn ni wọ́n á lọ dúró dè pé ọmọ tó fẹ́ bí ló kan àwọn kì í ṣe irú oyún tó fẹ́ ní torí kì í ṣe gbogbo oyún tó tóbi ní bíbèjì kì í ṣe gbogbo oyún tó pẹlẹbẹ ní ò lè bíbẹ̀ ta. Ọya yẹ́sà ẹjá fi ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ̀ ìlú Ọ̀yọ́ lẹ̀ tí Àwùjalẹ̀ yìí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ a nígbàdúrà kí ohun tó ń ṣẹlẹ̀ tàtẹ̀ ti dúpẹ́ pé ó ti yàtọ̀ yìí àtún nígbàdúrà kí ó ṣẹlẹ̀ àpèrí Àwùjalẹ̀ náà ní ilẹ̀ Yorùbá ní sàpèrè kékeré kódà òun ni olórí gbogbo lọ́balọ́ba ní Ìjẹ̀bú pátápátá. kódà ní ìpínlẹ̀ Ògùn tí ìjókòó lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn láwọn ọba tó jẹ́ ọba first class ọba tó bá ń jókòó tí Àwùjalẹ̀ ọba ti ìjókòó yẹn ò tí ì dìjókòó. bẹ́ẹ̀ni. ẹ wá wo olú ìjókòó tí wọ́n máa jókòó ǹjẹ́ èrò pé ìjókòó àwọn first class ọba lè ti máa wáyé báyìí. láyé kí wàá la fẹ́ ṣe sí. àlàfo rẹ̀ ń yọ ọ́ lẹ̀. ẹ já wà wò ó mo fẹ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn yín nítorí ìwọ̀n bá fọ́nrán fídíò kékeré tí a ṣe ń gbà náà ó lọ káàkiri ó ṣeé ṣe kó déwájú ọ̀dọ̀ kábíyèsí nítorí pé inú mi dùn lẹ́yìn ìgbà yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ ló ṣe ń jáde nítòótọ́ láti wá sọ̀rọ̀ kábíyèsí dẹ̀ ti ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀. kí ni àmọ̀ràn tẹ́ gba Ìjẹ̀bú tẹ́ sì tún gba gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá nítorí wípé tá a bá sọ wípé Ọ̀yọ́ kì í ṣèlú mi Yorùbá ni o ó ti kan gbogbo wa yìí tá a bá ní Ìjẹ̀bú kì í ṣèlú mi Yorùbá ni o yóò padà kan gbogbo wa kí lámọ̀ràn tẹ́ gbà wọ́n ìjọba fọwọ́lẹ́rán wọn ń wò ní ìsinyìí o àwọn afọbajẹ àwọn náà ń ṣe tó wù wọ́n báyìí o. ẹ mọ̀ ká tó ṣẹlẹ̀ èmi ò ń tanra mi èyí sì ní parọ́ torí mi ò retí kéèyàn kankan bùn mí ní nǹkan tí n bá ń retí nǹkan lọ́dọ̀ èèyàn màá sọ pé tó kan dákun màá mọ̀ fọwọ́ pẹ̀lú ẹ jẹ́ kí n sọ àṣírí ọ̀rọ̀ fún yín sẹ́rí olóyè sẹ́gbọ́ olóyè tí ó bá next sí àpèrè gẹ́gẹ́ bí bá ṣe ọ̀run ṣe next sí Aláàfin òun ni kán lọ dì lásọ mú. Balógun Kúkù. kán lọ dì lásọ mú. Balógun Kúkù àwọn ni Adélé báyìí. tán bá ti dì lásọ mú àbùṣe ti bùṣe. ẹni tó bá wà lórí àpèrè gẹ́gẹ́ bí Adélé òun ni kán lọ dì lásọ mú. tó bá fẹ́ kí oúnjẹ kúngbá yóò kúngbá tó bá fẹ́ kí igbá mọ́ ẹyọ̀ kó oúnjẹ má kún dókè kò ní kún dókè.
ọwọ́ rẹ̀ ló ń bẹ. ṣùgbọ́n ṣe mí láàánú gbogbo àwa tá à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àpèrè Àwùjalẹ̀ a sọ̀rọ̀ débi ẹni tí ń tẹ̀lé ọba lọ́wọ́ ẹrù pọ̀ lọ́wọ́ wọn kò sẹ́ni tí ó tọ́ àdòwò tí ó kó wọn fẹ́ jẹ mọ́. bóyá àwọn náà fẹ́ kó ọ̀fẹ́ kó pé n sọ bẹ́ẹ̀ o ní tí mò ń sọ rèé o ẹ̀gbọ́n mi yé ní tí mò ń sọ ni pé àwọn ni wọ́n mọ bí ọ̀bẹ tó lè bẹ̀sùn tí ó fi mọ́ wà. ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí wà lára àwọn ẹjọ́ tí wọ́n fi kan Basọ̀run náà gbà ní. wọ́n fi kàn wọ́n. ẹ mọ̀ pé àwọn náà ni wọ́n máa ń ẹ sì jẹ́ ṣé bí ẹ mọ̀ pé bíbí kábíyèsí Aláàfin ìjọba gbẹ́sẹ̀ Basọ̀run ní bẹ́ẹ̀ ẹ mọ̀ lọ bí ọ̀rọ̀ Basọ̀run Àgbáoyè tó bá di oṣù keje ọdún 2027 ká lọ bẹ̀ ẹja lọ bẹ̀. ó dà wọ́n ti àwọn Kẹ́hìndé Ìṣọ̀lá wọn ti bá gba àwọn ilẹ̀ Ìjẹ̀bú lámọ̀ràn. àmọ̀ràn mi sí gbogbo ọmọ Ìjẹ̀bú lápapọ̀ àti gbogbo Yorùbá náà. àti sẹ́rí ó kàn Ìjẹ̀bú ju gbogbo Yorùbá tó kù lọ ṣùgbọ́n àbùkù tó bá ti kàn Ìjẹ̀bú ti kàn gbogbo lẹ́yìn. ṣé tọ̀yọ́ kò mọ rẹ́ gbogbo wa lára gbogbo abálára báyìí. ẹ bá ń bẹ bàbá Balógun Kúkù àwọn nìkan ni wọ́n lè pe ìpàdé tí ìpàdé wọn jẹ́ ìpàdé fún àwọn afọbajẹ àwọn nìkan ni wọ́n lè jẹ́ kí ìjókòó ìfọbajẹ kó jẹ́ ìjókòó ìfọbajẹ bàbá Balógun Kúkù nìkan ló lè jẹ́ kí ìjókòó àwọn ọmọ ọba kó jẹ́ ìjókòó àwọn ọmọ ọba wọ́n rí ṣáájú ẹni tó fẹ́ rí wọ́n mọ̀ ṣáájú ẹni tó fẹ́ mọ̀ wọ́n jókòó wọ́n ń dún wọ́n ń fọhùn gẹ́gẹ́ bí Ifá Ìjẹ̀bú lónìí ni torí pé kálukú ti máa wá bá wọn lábẹ́ aṣọ kálukú ti máa sọ àṣìṣe ẹnìkan àtẹnìkejì fún wọn tí wọn ò bá ní sọ̀rọ̀ torí wọ́n jẹ́ ni tí kì í sábà sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n bá tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu torí kan jẹ́ ọ̀jọ̀gbọ́n ni wọ́n. ọ̀jọ̀gbọ́n ní sẹ́yìn kì í sẹ́yìn sọ̀rọ̀ sáà. so àwọn nìkan lọ bẹ̀ àwọn nìkan sọ fún wọn pé ìgbà wo ni wọ́n rò pé ọba tuntun fojú hàn nílẹ̀ Ìjẹ̀bú kẹwàá wò ìgbésẹ̀ tí ó tẹ̀lé. tọ́ ẹ ṣeun púpọ̀ ó dá mi lójú wípé ẹ̀yin náà. ẹ̀yin Fúsẹ́gbù wà tẹ́ ẹ bá fi ti Balógun Kúkù ṣe tẹ́lẹ̀ ẹ tètè bẹ̀rẹ̀ sí ní máa fi tiwọn ṣe báyìí kẹ́ lè ṣe àṣeyọrí tẹ́fẹ́ ṣe. kí gbogbo ẹ̀ lè yanjú. kọ́ mọ̀ ṣe pé wọ́n ti ẹ̀yìn gbèrú yín torí mo ti ń gbọ́ tẹ́ ẹ ti ń sọ pé ẹ fẹ́ kí wọ́n yan èèyàn kan lé yín lórí yes bẹ́ẹ̀ ẹ ti ṣe fẹ̀rù níwọ̀n lé lórí. tó bá wá sí pé ẹ fẹ́ kírú ẹ ṣẹlẹ̀ ẹni tó bá yẹ ká kí ni ẹ jẹ́ á kí wọ́n ní bíbí ò bá tẹ̀ bíbí ò bá wọ́ ẹni ó bá ti tó ẹgbẹ́ bá bẹ ẹni bá ló yẹ ká pẹ̀lú wọn. ẹ ṣeun púpọ̀ ọ̀rọ̀ rẹ ó fún gbogbo ọmọ Ìjẹ̀bú gbogbo àwọn ọmọ Yorùbá ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ ẹ bá mi gbìyànjú ẹ bá mi pín fọ́nrán fídíò yìí ó ṣeé ṣe ó dọ́dọ̀ Balógun Kúkù ó ṣeé ṣe ó dọ́dọ̀ gbogbo àwọn mọ̀lẹ́bí Fúsẹ́gbù wa ó ṣeé ṣe kó dọ́dọ̀ olórí ẹbí wọn ó dẹ̀ ṣeé ṣe kó dọ́dọ̀ gbogbo àwọn ọmọ oyè pátápátá nítòótọ́ nítorí pé Balógun Kúkù yìí gẹ́gẹ́ bí ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá bọ́ ṣe bá wa ṣàlàyé rẹ̀ ni wọ́n dàbí ilẹ̀kùn tí wọ́n rínú tí wọ́n róde o bẹ́ẹ̀ ni wọ́n ẹ̀ sì dá sí tí wọ́n bá pè wọ́n sí o. gbogbo alámọ̀ bàbá dá sí tí wọ́n pè wọ́n sí o. Elédùmarè yóò fún wa ṣe o ilẹ̀ Yorùbá yìí ìgbìyànjú táwa ọ̀dọ́ yìí tá à ń gbà òun náà ni wípé kí ilẹ̀ Yorùbá kó ní ìlọsíwájú kó ní ìtẹ̀síwájú débi wípé àwọn àṣìṣe bàbá wa kò ní ran àwọn ọmọ wa àwa ti ń forí lọ báyìí o. àwa ti ń forí lọ kó bá wọn àtúnà wọn. níta sí ẹ̀ ń ṣe yìí ó dàbí ẹni tó ṣàdúrà fún yàn ni pé Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ àdúrà méjì ló gbà ó gbàdúrà fẹ́ni ó gbàdúrà fún ó gbàdúrà fún ara rẹ̀ tó náà bá kú yóò rẹ̀ ní kó rí pẹ́pẹ́ àwa náà tá à ń ṣe yìí kí ọkàn wa lè balẹ̀ ká lè ṣe pọ̀ láàrin ara wa torí pé agbára ń bẹ nínú ìṣọ̀kan ogun ń bẹ nínú ìpín yẹlẹyẹlẹ ẹ dákun a padà dọ̀lẹ́ ní tẹ́nu wọ̀ bá ti kú abẹ̀yìn ẹ jẹ́ kẹ́nu wa ó kò. ẹ ṣeun púpọ̀ ẹ bá fi yẹn kí wọn ara lé ká sì fi yẹn máa dágbére. ọ̀dà eléyìí tá a wí yìí ó tún ti dọ̀rọ̀ ó tún ti di táwọn èèyàn ó tún máa sọ láàrin ara wọn torí pé wọ́n mọ̀ pé nínú ògidì ọ̀rọ̀ àwọn kan máa ń rí irọ́ mẹ́ irọ́ tẹ́ bá tó rí inú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n gbọ́ ká lè jọ tàn mọ́lẹ̀ sí i ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé nínú kájọ sí kújọ dáa òun náà ní lọ síwájú ó fi dé ẹ̀yin ìlú tọ́rọ̀ mi bá tó kàn lónìí ẹjá iṣẹ́ lé lórí ká lè bà ní lọ síwájú Ọ̀yọ́ Ìjẹ̀bú ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ kò ní bàjẹ́ ilẹ̀ Ẹ̀gbá ilẹ̀ Ìjẹ̀bú ìpínlẹ̀ Ògùn lápapọ̀ kò ní bàjẹ́ ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá MC Vanguard mo gbà ládùúà ìdàgbàsókè ilẹ̀ Yorùbá kò ní dì mẹ́rí lágbára àwọn ènìyàn. ẹ ṣeun púpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ má gbàgbé láti gbé ìpolówó ọjà yín wá àyè ṣí sílẹ̀ fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yín náà lẹ́nu àǹfààní láti pè wá sí èmi tí yín tòótọ́ Olúṣọlá Olómi Ọgbọ́n ló sọ pé láyọ̀ lápàdé
ó dàbọ̀.